ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí normally mi ò fẹ́ sọ púpọ̀ lórí ẹ̀ nítorí pé a ti plead fọmọ yìí ti pẹ́ àmọ́ ó ń lọ sí oko parun tí wọ́n bá léèyàn lo oko parun kì í ṣe pé anybody ò lè bú Saheed o tó ti yé yín torí ọ̀pọ̀lọpọ̀ máa get ẹ̀ twisted but tó bá léèyàn lọ sóko parun ṣe mọ̀ pé lójú àwọn èèyàn tó yẹ pé o lè bá pò lórí ní music industry ṣe mọ̀ pé nígbà kan mo ti kọ́kọ́ jáde mo rí àwọn play kan tí bọ́bọ́ yìí play which I really love it but ẹ jẹ́ wá sọ ọkọ̀ fún yín mo rí Àgbànàkí wọ́n ṣe interview fún bọ́ Àgbànàkí tó ṣe interview fún yẹn wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fún brother mi Àgbànàkí dó ná a máa ń pé gbọ́n ni o à ń pé gọ̀ nǹkan tó dẹ̀ kọjú sí lágbájá ó máa ń kọjú sẹ́nì kejì ó yẹ kó jẹ́ pé ó máa try láti sọ fún nǹkan tó yẹ kó ṣe àti nǹkan tí ò yẹ kó ṣe ó ti yé yín but tí èèyàn bá ń búyàn ó yàtọ̀ sí tí èèyàn bá ń sọ pé o fẹ́ bẹ̀bẹ̀ fún nǹkan ẹ bá mi ṣí àkíní kò ń ṣe nǹkan tó pẹ́ rárá tó bá búyàn ó yàtọ̀ sí pé o bẹ̀bẹ̀ fún nǹkan nọ́mbà one nǹkan tí mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín mọ̀ kí tó play ọ̀rọ̀ ẹ̀ ó wà ń bí o òun rè ọ̀rọ̀ ẹ̀ gangan ni máa play torí mo láwọn kan tó ń sọ yìí pé ṣé Saheed láhùn ó ṣe gbá kan ṣé kò yẹ kó fún ṣe rí ẹ jẹ́ ká máa forí pípé máa dá sọ̀rọ̀ tá bá ti wà lórí íńtánẹ̀tì ẹ má jẹ́ ká kàn máa ṣe bí ẹni tọ́pọ̀ lọ ò pé nọ́mbà one Saheed Osupa ò ṣe ọmọ àlè original ọmọ ọkọ Ọ̀yọ́ state ni born and raised in Ìbàdàn tó ti yé yín nọ́mbà one bọ̀bọ̀ yìí ó ti tàpá sí the whole Ọ̀yọ́ state in general tẹ́lẹ̀ wọ́n tún pè wọ́n bá sọ̀rọ̀ wọ́n ní kó bọ́ta kó wá bẹ̀bẹ̀ ó tún fi wọ́n pa díbi ṣé ń bá yín sọ̀rọ̀ yìí Portable ò ní kò ṣe apology kan tó dúró bó ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ máa advice Portable mo rí Ìjẹ̀bú náà Ìjẹ̀bú ní kó lọ láàárọ̀ wà látàláì kò ṣe pé mi ń ṣe Ọlọ́run o tí Saheed bá accept bọ́ yẹn lẹ́nu ọ̀nà ẹ̀ èmi gangan ìjọ tó bá ti tó bu mi ní sọ̀rọ̀ kan mọ́ mo lè padà wá bọ́ta kí wọ́n á sọ fún Saheed pé ṣó tún ẹ̀ mo mọ̀ ó yẹ nǹkan tó yẹ kí n send message s'Òṣùpá ni tí Saheed bá accept bọ̀bọ̀ ìmọ̀ ẹnu tó bá accept ẹ̀ nínú ilé ẹ̀ tó wá ń bẹ̀bẹ̀ tó ń lo ikó kan dẹ̀ mọ́ mọ́tọ́ yẹn kò sọ́pọ̀ lọ́bẹ̀ ẹ máa gbọ́ o torí àwọn insult kan wà tí òye kan máa pass síyàn ẹ kọ́kọ́ gbọ́. wé ká máa yọ ká máa àṣejápa lẹgbẹ́ síkùn ẹ láwọn o aláìwèrè yòówé lápọ̀lọ́ tèmi náà sáàmọ̀ wèrè ló bá dé mo ti wèrè bọ̀ ṣé wèrè tẹ́ ti ṣe ní Saheed tí ó dìde sí yẹn wèrè tí ọgbẹ́dẹ òwe tó ń lo wèrè ó jì before IG ẹ sáwọn pé wèrè ọmọ eke yàtọ̀ sí wèrè àgbààgbà tó gbà ó máa dàgbà yá o wèrè tó lo bẹ́ǹsì wèrè tó lo sẹ́pólẹ́tì fújì. ẹ jẹ́ ń stop ẹ̀ láti wèrè tó lo bẹ́ǹsì wèrè tó lo Chevrolet sórí Portable àwọn Chevrolet tó ń lò yẹn ó lè jọ ìwọ lójú mọ́tò tí ò ṣe 2020 mọ́tò 2012 ó wá gbé ó kàrámù ẹ̀ bẹ́ẹ̀sì ẹ̀gbọ́n kò ń ṣe 2022 ó kàrámù ẹ̀ ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ ṣé wọ́n mọ̀ yìí pé Portable ó bú ìlú Saheed Osupa ó wá expect Osupa kó àlá òun kó ń lò ó lè lo music anybody mi fẹ́ dárúkọ kó má dàbẹ̀ pa tó fẹ́ dá wà lálẹ́ ó lè pick ní any musician tó bá fún ẹ láyè but ẹni tó ń sọ̀rọ̀ yìí ò hùwà rere náà nítorí Saheed dákẹ́ bọ̀ kò mí pé bóyá Saheed ò mọ nǹkan tó ń ṣe nítorí Saheed ń wò kò mí pé bóyá at least bó ṣe wà yẹn òun àti ọmọ Saheed ẹgbẹ́ náà jọ máa jẹ́ this is totally rude tá a bá rí ẹni tó ń sọ̀rọ̀ ń bíbá yìí pé kíni kan mo rí idiot kan mo ṣe comment ní ibì kan sí lónìí nígbà tí Saheed ń bú àgbàlagbà ó ní Saheed ń bú Saheed ò bú àgbàlagbà kankan ó ń correct àgbàlagbà ni bí ṣe wà tí n bá ṣe mistake kankan wọ́n lè correct me and I'm here to be corrected èmi máa ń sọ ẹ máa gbọ́ lọ o. ẹgbẹ́ ẹgbẹ́ fi mí sẹ́yìn tó ń gbọ́
sẹ́mọ̀ gbọ́ bá ara wọn ní mí ni. ṣé ń gbọ́. bàbá àtàlà ló ń gbé kùn mi bó bá tiẹ̀ jẹ́ jápà lẹ́yìn gbé síkùn. ṣé ń gbọ́. mo rò gbórin ló ń bẹ níbẹ̀ ni ń gbé kájọ máa ṣe copyright kájọ máa yọ lọ àti bàbá àtọmọ. tẹ́fà ti dàmí mọ́mọ́ tọ́ ẹyọ tí ń sọ́tọ̀ káyọ̀ tí ń sọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ bá tiẹ̀ lọ máyọ̀ bá tì mí lọ. ṣé gbọ́ did you hear me please Saheed Osupa Pasuma ò ṣe bẹ́ẹ̀. bá a ṣe ń yọ lọ́dọ̀ yín la yọ lọ́dọ̀ Pasuma mo yọ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ Pasuma káàkiri wọn ò ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé Balaji ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ ti fuck up 4+4 na fuck up ẹ ti fuck up bùjà ẹyin ta ní ká dá ìmọ̀ bàbà tọ́ sẹ́yìn ní dáàdì mi ni I don't know my surname yes na mi ní dáàdì mi. ẹ̀yin náà ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ṣérú ọ̀rọ̀ tí èèyàn ń gba apology bọ̀bọ̀ yẹn lélẹ̀ KSO ó máa dùn mí gan o wàláì kódà ó máa dùn àwọn fáǹsì ẹ gan tó bá rí Portable lẹ́nu ọ̀nà ẹ àwọn tó jáde tán ni kò ṣe rí nǹkan kan tí kò ń yé yín ni pé ó pe èdè kan ó lóun ti sọ nǹkan tóun fẹ́ sọ náà ẹ má bínú number one kò mọ bó ṣe apologize tó bá ti mu kànáà yẹn tó bá ti fẹ́ sọ̀rọ̀ gẹ́ẹ̀tì Portable ọmọ ìgboro làwọn àwọn òun gbórí mu sìgárì kódà mi ìbáyọ̀ mutí ṣe tó bá ti fẹ́ sọ nǹkan tí ò dáa á lọ gba nǹkan sára tó bá ti wá gba nǹkan sára á wá bọ́ta nǹkan tó wà lọ́kùn ẹ̀ tó fẹ́ sọ yẹn ẹ mọ̀ kó máa sọ wá ní ọlọ́tí ń sọ̀rọ̀ ní tó wà lẹ́nu ọlọ́tí tí ò lè sọ lójú ayé tó fi pamọ́ tó bá ti mutí á sọ so tí Portable ò bá tí ì gba nǹkan sára èrí pé ó máa kú kò ń ṣe ojú lásán kò rí àwọn èèyàn láti advice ẹ̀ àwọn nǹkan kínkìnkín ló ń jọ ará oko bọ̀bọ̀ yìí lójú òun ló wá ń pe ó wá lẹ́nu ó pe Saheed ní ará oko ó dẹ̀ bú ọmọ Ìbàdàn ó dẹ̀ fẹ́ lo líríkì ọmọ Ìbàdàn nínú kíní ẹ̀ wá ní kó má yọ awítán ló ń yáwó Portable you are a very stupid boy la máa pè é nítorí pé àwọn tó ń advice ẹ Òṣùpá dẹ̀ sọ o ó ní ṣe máa mọ ọmọ yìí wà ń lé come ẹ máa gbọ́ máa fẹ́ kẹ́ gbọ́ bẹ́ẹ̀ tọ́ o. ẹ̀yin fáǹsì mi number one the song I drop. àwọn fáǹsì tí Saheed Osupa bá wá kọrin sí tó sọ̀rọ̀ ẹ̀ di àwọn ará abíkan tí mi fẹ́ dárúkọ tí Saheed bá wá bọ́ta tó ní kí àwọn èèyàn lọ friend ẹ̀ ṣé kò mọ̀ pé fáǹsì Saheed tó wà ní àgbáyé ó kọjá rẹ́kẹrẹ́kẹ́ tó tún gbọ́ àwọn sẹ́ẹ̀tì ṣẹ́rí kìíní yìí mo wò bíi pé àwọn sẹ́ẹ̀tì Portable ló yẹ kó máa bá Portable sọ̀rọ̀ àwọn sẹ́ẹ̀tì ẹ̀ ló yẹ kó máa wà ní péjì ẹ̀ ṣé dé àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn mísíkì kan wà tó yẹ pé táwọn èèyàn bá ṣe tí Jésù máa fi dé ẹ lè gbọ́ in another 10 years mọ́ onírú orin tiẹ̀ yìí kò lè jáde in another 10 years bó ṣe ní tẹ bá rí èèyàn tó ń sọrú nǹkan tó ń sọ yẹn ẹ mọ̀ pé kò sí ọpọlọ lórí ẹ̀ ọpọlọ oògùn tó ń mu nǹkan tó ń ṣe kò jẹ́ kó mọ̀ ṣé rí ọ̀pọ̀lọpọ̀ wá pé èèyàn wá ní àwọn kan wá ní illiterate ṣé rí wọ́n ní disease ni kò ń ṣe gbogbo ẹni tó kàwé ló gbọ́n mo máa sọ kínní yẹn tá a bá sọ̀rọ̀ ń gbà mí ìmọ̀ lómi á ní pé illiterate lọmọ ààrẹ mọ̀rúfin yẹn mo máa wò pé ṣó o kàwé tó mi torí tó bá gbé tá a bá lọ lè wé sí nǹkan tó bá kó ẹ ní school ló máa mọ̀ ìyẹn ò ní pé o gbọ́n wọ́n kó ẹ ní school ni o tún wá lọ school bóyá mi ò lè lọ mi ò lè parí due to some circumstances kò indicate pé o ní knowledge jù mí lọ mo fẹ́ káwọn èèyàn máa mú ọ̀rọ̀ yẹn ẹ má gbọ́ o mo ń mú ọ̀rọ̀ ìwọ́nú ara wọn ni ẹ má gbọ́ lọ o torí kí wọ́n parí ẹ̀. The title is not your title àwa lọmọ ṣàkóṣàkó wọn á nìyẹn tí òjú pé kúrọ́ọ̀sì wà ní orin bíríìjì wà ní orin húkù wà ní orin vaasi wà ní orin ẹjọ ní just bridge I only use èmi lọkùnrin mẹ́ta in that bridge then I don't use your beat I'm in pain clayton fi ní kọ́ lọ yẹ orin mi tí mò ń dúró dowó ẹ̀ ẹ wá ní kọ́ just take it down ta ni distributor yín. Okay, now my distributor now they tell. ṣe ní tó bá yẹ pé bọ̀bọ̀ yìí mọ nǹkan tó ń pè ní impersonation of music ni tí Òṣùpá ra jẹ́ kán yọ yẹn wàláhì tí Saheed Òṣùpá bá sùn bọ̀ yìí
gbogbo nǹkan tó ní music industry ló máa fi ṣẹjọ́ torí kò mọ̀ yí pé tó bá di stage kan tó bá àwọn ẹ̀tàn jùlọ wọn kò fẹ́ bá tiẹ̀ jẹ́ ni tí Saheed bá tó bá really fẹ́ bá ọ̀bọ ipò wàláì wọ́n máa bá ǹdẹ̀ pé kò ní kọrin mọ́ torí kò mọ̀ nǹkan tó ń pè àwa promoter ni mí mo ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà táwa kéré tá a ṣì wà ní 20 tá a tẹ̀ tí ìwọ 20 láti ń promote orin ládẹ̀ fi ní experience ẹ ṣe máa rí pé most àti bá máa ń sọ̀rọ̀ mo máa dá sọ̀rọ̀ lórin ẹ tó bá fọpọlọ gbọ́ ọ̀rọ̀ mi ẹ mọ̀ pé I know what I'm talking about ẹ máa gbọ́ lọ o. me now say una don take that song down mo á lọ wo orí Spotify mi I check it myself mi ò rí orin ṣé ń bẹ́ ni àbí kọ́ bẹ́ẹ̀ yín tẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ o a gbọ́dọ̀ máa ṣòye lára yín o so ìjàpá lẹ gbé síkùn kò kí ń ṣorin ó kàn rò pé ikùn aláyé ẹ bá ń sinmi ṣe ilé ayé yìí àwọn èèyàn fẹ́ kéèyàn. ṣẹ́rí bọ̀bọ̀ this is ṣẹ́rí kínní highest insult ní ọlọ́run tó di kọ́ wàhálà ẹjọ́ tí àwọn olórin ti ń kọrin rí wọ́n máa fi àṣà àti ẹ̀wà èdè náà máa fi kọrin fún èèyàn yẹn kó fi set brain ẹ̀ tí èèyàn yẹn bá dẹ̀ gbọ́ orin yẹn á mọ̀ pé òun lòun náà ń bá wí this guy just go direct and mo rí Ìjẹ̀bú tí wọ́n ń sọ pé Ìjẹ̀bú má bínú o ò ṣe mistake o pé kó lọ bẹ̀bẹ̀ ní ìjọ́ kejì wà láìtàláì ẹ̀rí pé online mo ti ń sọ tí Saheed bá tó bá àlá o bọ̀ ó lè dáríjì o bọ̀ tí Saheed bá àlá o fúù yìí nínú ilé ẹ̀ wà láì kò síjọ́ tí Portable lè tún sọ̀rọ̀ tó bá tún bu mí ní dá sí mọ́ Saheed ò rán mi ń ṣe eléyìí o but as a fans tó tún wá jẹ́ brother mi tá a dẹ̀ súnmọ́ra ọ̀pọ̀lọpọ̀ ti text message mo dẹ̀ ti báyàn kọjá láàárọ̀ yìí gan tó ní ààrẹ ẹ̀yin là ń dúró de kẹwàá sọ̀rọ̀ tó bá yá ẹ máa bó lórí burúkú yẹn bẹ̀rẹ̀ ẹ máa ṣe kíní kan àmú nínú mi ò ní time púpọ̀ àkùdà mi ìbá jẹ́ kíní ìbọ̀ tó bó ṣe ń gbóná yóò da ṣe rí ẹ mọ̀ pé each time tèmi bá ń sọ̀rọ̀ tó bá ní èèyàn lọ́ọ̀fù èèyàn ẹ má jẹ́ pa fún yín mo lọ́ọ̀fù bọ̀bọ̀ yìí mo máa fi ọ̀rọ̀ làǹdẹ̀ wọnú ọ̀rọ̀ yìí o máa fi ọ̀rọ̀ làǹdẹ̀ wọnú ọ̀rọ̀ yìí bọ̀tẹ́ jẹ́ kọ́kọ́ dá wèrè yìí lónà torí bọ̀bọ̀ yìí ọlọ́run ní ṣé ń wèrè o torí mi náà bímọ but tí wọn bá rí ẹni káàmù bọ̀bọ̀ yìí the way tí bọ̀bọ̀ yìí ṣe ń ṣe ó kàn máa bàràwọ̀ ẹ̀jẹ̀ ni èmi ò bá bẹ̀bẹ̀ mi ò lè bá Portable bẹ̀bẹ̀ kankan mọ́ láyé ìjọ tó ti sọ̀rọ̀ tó ti bú odidi Ọ̀yọ́ tó bú gbogbo the whole Ìbàdàn tó jẹ́ pé olówó kékeré kan bá ẹ má jẹ́ ń sọ̀rọ̀ bóyá kí n bá sọ̀rọ̀ torí ọ̀rọ̀ yẹn àtàbà wọn ní Abẹ́òkúta gan á wọnú Ṣàngó níbi tó wà èmi náà dẹ̀ nílé lọ́nà ọbẹ̀ yẹn ṣé rí gbogbo àwọn nǹkan báyìí èèyàn gbọ́dọ̀ máa fi ọpọlọ ṣe ẹ má gbọ́ o. so if dem see say success don dey enter your way dem go wan block your way but dem no fit block my way. ṣé ẹ rí this song ijó ṣàkúṣàkù ìdí àmọ́ 10 songs tí mo fi yáwó ní last 2 years. orin ẹ tí wàá wà ní orin tí mo fi yáwó ẹ̀hàn káà tó máa ń forin yáwó dey play ìjókòó síbẹ̀ àwa ń fi orin tá a kọ a máa fi ń yáwó òun ni mo ṣe ń kọrin lójoojúmọ́. ṣé ń gbọ́. so náà ní ìta ló fẹ́ sọ padà inside 10 songs tí mo fi yáwó. nínú orin olórin. you say make dem take 1 song down. kò ṣe ní ní kan mú wálẹ̀ ṣé wọ́n ló ní ni. náà ta ló fẹ́ sọ gbèsè yẹn. ṣé bàbá ẹ ló bá kó brain papọ̀ ni. ẹ sọ̀rọ̀. ọ̀rọ̀ wo ló fẹ́ kọ́ sọ ẹjọ́. music Spotify ẹ bá a dá sí ṣé kò sí. ṣé ń gbọ́ kọ́ bá dá sí ṣé rí ẹjẹ́ sọ ọkọ̀ fún yín. don't worry I don't use your beat. o lo beat ẹ but líríkì mẹ́rin tó yọ nínú orin ẹ̀ ò mọ bóyá tó ni. àgbà tí ó bá gbà ó máa dàgbà yà. ṣé ń gbọ́. àgbàlagbà tó ń ṣe lágbàlagbà tí wọn fẹ́ kí ọmọ inú wọn kọjá wá ń fẹ́ yí kwánú. ṣé ń gbọ́. àgbàlagbà tó ṣe lágbàlagbà tí ó fẹ́ kó ọmọ inú ẹ̀ jẹun. tí ò bá sí pé mi ò fẹ́ bú àwọn tó ní kó lọ bẹ̀bẹ̀ yẹn ni. ẹ ní pẹ́ yí kwánú. ṣé ń gbọ́. ta ló ní kẹ́ yó mo máa pe lọ́yà àgbọ̀n mẹ́rin àná máa pàdé kóòtù o. tí ò bá sí pé ìkà ò dáa ni wàláì tí bá pe Saheed ọba orin á ṣe nǹkan tí bá ní kó ṣe but nítorí pàwa náà bímọ adẹ̀fẹ́ kọ́mọ wá kọ́wọ́ tiwọn náà lọ sókè ní gbàdúrà kọ́mọ ọlọ́mọ lọ́lẹ̀ ẹ máa gbọ́ o kó tó di pé mo á sọ̀rọ̀ làǹdẹ̀. distributor why did you remove my song? I only use bridge 4 line inside 100 bars in your bars
mẹ́rin 4 bars. mẹ́rin yẹn lásán lẹ́lòmíì fi ṣe record èmi ni mo right yẹ. nígbà kan tí record wà ní 17 minutes 13 minutes. kò gbọ́ gangan ẹjọ́ lọ èmi lọkùnrin mẹ́ta yẹn mo kàn rọra yọ ni nínú pátá yẹn ṣé ẹ̀fẹ́ káwọn ọmọ kéékèèké kan máa fi ń ṣe motivation ni kan fi ń gòkè. bọ́bọ́ is not kì í ṣe pé bọ́bọ́ yìí ready láti ẹjẹ́ ń fi sáàrin. ṣe rí gbogbo ẹni tẹ́ ẹ bá jẹ́ fáǹsì Lande ẹ bá mi ṣí àkíní sí màá padà fi orúkọ ẹ̀ sí. àwa mọ̀rúfù àwọn òun gọ̀ ọ́ torí mo rí i pé olórúkọ mi ni. tẹ́ ẹ bá lọ wo gbogbo almaruf gbogbo àtọ́ ń jẹ́ mọ̀rúfù yẹn báwọn bàbá wa ṣe ń pè nìyẹn but in Arabic word almaruf ni the real name wa nígbà tí mo lọ wòwe almaruf ni then ẹni tó jẹ́ obìnrin ẹ̀ ní marufat tó ti yé yín bó ṣe rí èyí tẹ́ bá jẹ́ fáǹsì Lande tẹ́ bá súnmọ́ ẹ bá mi fi kíní ìṣọwọ́ sí pé èmi ààrẹ almaruf olórúkọ ẹ̀ mo fẹ́ sọ fún ọ̀pọ̀lọpọ̀ ní mo rí sísítà mi kan náà tó ní pé àwọn èèyàn ń bú Lande yìí pé wọ́n dóyàwó ẹ̀ pé ṣọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ yìí pé ìyàwó wọn ṣé wọ́n do mo wá ń dá obìnrin yẹn lóhùn pé ṣó wá fi ń yé wá sí pé gbogbo ìyàwó ilé ni wọ́n ń dóyàwó wọn ẹ máa sẹ́rì kọ̀rọ̀ yín mo dẹ̀ láìkí sísítà yẹn tí mo sọ yìí mi ìrántí orúkọ máa ń sọ̀rọ̀ lórí àwọn obìnrin gan bóbìnrin ṣe ń behave ṣẹ́rí ẹjẹ́ ń sọ ọkàn ṣẹ́rí ẹni tó bá wo Lande tó bá ní Lande ògọ̀ orí olúwẹ̀ ò pé ẹni kì í mú irú ẹ̀ wá mo wo fídíò kan lánàá báyìí mo dẹ̀ ń mirí ibi tí mo wà ọlá wípé ibi iṣẹ́ ni mo wà tẹ́ bá wo fídíò tí mo sẹ́ndì lánàá náà ẹ rí i pé mo rìkọ́ọ̀dì ọlá wípé ibi ó ń ká mi lábẹ́ pé kó jẹ́ pé ilé ni mo wà ní. èèyàn fún ìyàwó ẹ ní dọ́gì ẹ̀yin èèyàn tí mi bá correct ẹ sọ fún mi wà láìtàlà máa rí frame ọ̀rọ̀ mi later èèyàn fún inú àwọn ẹ̀dá wa bọ̀ bí ṣe máa lo èèyàn fún ìyàwó ẹ ní dọ́gì ó dẹ̀ bọ́ta ní life and direct ó dẹ̀ sọ ìwọ Lande ó tún wá lórí láyà ó tún lọ bẹ̀ ìwọ tó bọ́ta tó sọ pé àwọn ẹ̀gbọ́n tí wọ́n ń dọ̀bálẹ̀ fún wọ́n bá ìyàwó ẹ̀ sùn tó bá yẹ pé ọ̀rọ̀ ìyàwó ẹ̀ yẹn ó kẹ́ ẹ lára ni tó máa fi kú kò yẹ kó bá baba tí ṣe mọ́ kódà tó bá pè wá àti baba tí sí ṣò kò yẹ kó bá ṣe mọ́ pé ó tiẹ̀ sọ pé ó ń dìnnà ìyẹn because a ti gbọ́ pé ó mọ̀ pé ìyàwó Lande ni but true ọ̀dà àbí kí lẹ́yìn sọ àbí true ọ̀dì àtẹ̀ǹdì ara yín yẹn ó ti wọ̀ wọ́n lára for somebody láti mọ̀ pé eléyìí ìyàwó artist àti dá marigold gangan àwọn èèyàn ò sọ síbi tọ́rọ̀ wà o because lady marigold yẹn gangan ni eku ẹ̀dá ó tán but ìyàwó Lande wá gọ̀ nítorí pé olóṣó big olóṣó àgbà ni kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe àwọn méjèèjì ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa jáde lọ ṣe mo tún pa àbọ̀ lórí ọ̀rọ̀ Portable bọ̀ mo fẹ́ mú mọ́ but tá a bá wá rí anybody ní ọ̀dọ̀ tèmi ẹni tí orí ẹ̀ bá pé wọ́n á mọ̀ ẹ́ pé Lande gọ̀gàn. okay inú ìyàwó ló ń pè o you can't call it a baby mama at the end of the day gbọ́ngbà tá à ń gbọ́gàn à ń gbọ́ pé wọ́n ní torí mi sọ́ngbà ẹ̀ mú ní kó lọ ṣe DNA. wọ́n ní miss road ní Ọ̀tà mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ jẹ́ kí n mú kí wá ṣọ̀tì ẹ̀ ṣe rí Portable ọpọlọ tó ní ọpọlọ ayan ni ṣe wá rí Lande àwọn tó ń advice Lande wọn advice ẹ dáadáa Lande my brother look here Moruf lórúkọ tèmi o ní kékeré mi ò gọ̀rí gbogbo Moruf ti dẹ̀ máa ń pàdé wọ́n máa ń mú lẹ́nu wọ́n dẹ̀ máa ń sharp nítorí pé tó o bá lọ wo Kùránì àbí àwọn àfáà wà ń bí o kó sọ ìtumọ̀ nǹkan tó ń pè ní almaruf fún ẹ olókìkí ni wá ẹni tó bá ń jẹ́ Maruf tó bá fi orúkọ ẹ̀ pamọ́ a jẹ́ pé nǹkan kan kọ́lọ́fì kan wà nú ọ̀rọ̀ ẹ̀ tó bá yẹ pé wọ́n wo Kùránì sọ ẹ́ ní ọjọ́ tán bí ẹ gangan wà látàlẹ́ ayé máa mọ̀ ẹ́ ibi tó bá ti sọ̀rọ̀ sí kódà tó o bá jẹ́ orí íńtánẹ̀tì tó bá sọ̀rọ̀ ayé máa mọ̀ ẹ́ lórí ti Lande nìyẹn ẹjọ́ tó lọ lọ́run ẹ wọ́nu Lande kò ní ẹ̀tọ́ kankan láti lọ sọ́dọ̀ bàbá tí mọ̀ o tún the same thing tó sọ o tún padà lọ bẹ̀bẹ̀ géènì ni ẹ wá náà ń parí ìjà ẹ ń sínwó ni ẹ̀yin tẹ́ parí irú ìjà yẹn èèyàn báyàwó èèyàn sùn tí o tún ṣe pé bóyá o tiẹ̀ ṣe ní kọ̀rọ̀ àwọn mẹ́ta náà jọ wà nínú fíìmù yẹn
instead òun gangan ló yẹ kó ó ti apologize lóòótọ́ Baba T don't get me wrong o mo pẹ́nu tiẹ̀ náà mú bọ̀ tó bá jáde fún mi ọ̀rọ̀ wà ńlẹ̀ gan o ọ̀rọ̀ wà ńlẹ̀ gan bọ̀ a kàn keep ẹ̀ ní. àwọn nǹkan báyìí tíyàn bá tẹ bá ń ṣe nínú industry kò ṣe nǹkan tó yẹ kí a máa ṣe nínú industry nìyẹn no it doesn't work like that and somebody will tell me pé Lande ò gọ̀. Wọ́n pàdé anywhere tọ́nà bá ti pàdé mú fọ́lọ́n búra èèyàn abáyàwó mi sùn máa wá padà mọ̀ kí n má fẹ́ ìyàwó mi yẹn mọ́ mi ò ní bá bọ̀bọ̀ yẹn ṣe mọ́ láyé tí máa fi kú the reason ni pé Lande love ìyàwó ẹ̀ òun ló ba ìgbésí ilé ayé ìyàwó wọn yẹn kò bá ti jẹ́ kí woman olórí burúkú yẹn kó lọ ṣe òṣì ẹ̀ ń bò mí kó mu fúnra rẹ̀ ó wá jẹ́ àwọn artist tẹ́jọ́ ń ṣiṣẹ́ àkọ́mọ̀ mẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ tó bá pàdé lẹ́ni wẹ̀mí ní kí mọ́ wà láìdáláì ẹni tó bá gbọ́ bí tó bá ní ọ̀rọ̀ tí mò ń sọ lórí ọ̀rọ̀ Lande yẹn ò dá a jẹ́ pé olúwẹ̀ náà gọ̀ ni ó lè gbàdúrà fọ́mu èèyàn fún ìyàwó mi ní dọ́gì ó wá ń expect mi pé mo wá pàdé ẹ̀ lẹ́ni tí bá rí tó bọ̀ ń báyìí má gba bíbá ẹni tí bá rí pé tí mo respect ni tó bá wá jẹ́ ẹgbẹ́ mi ni dóònà mi níjà nítorí obìnrin bọ̀ má kàn wí pé má kọjá rẹ̀ tó bá ta sí mi ìyẹn ni wàhálà lè dé tó bá sọ̀kò níbi tí mo wà ó di problem tó bá yin nǹkan kan níbi tá a jọ wà yẹn a lè fọra wa lórí torí mi ní ta sí let's be realistic àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ wà dẹ́pẹ́ àwọn èèyàn ẹ kàn máa wò pé ẹ kàn máa mú ọ̀rọ̀ ẹ kàn máa wò pé kò yẹ ọ̀rọ̀ yín ò yẹ kó lọ bẹ́ẹ̀ mo dúró lórí ẹ̀ ṣé wá rí Portable gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bẹ̀bẹ̀ fún Portable wà láìtàláì ràn bọ̀bọ̀ yìí lọ́wọ́ kò sí nínú right sense ẹ̀ láti jẹ́ pé ó bá pàdé ẹ̀ kó lọ mí ní kí ó ti dalé wọn rú mẹ́ kò bá ti jẹ́ kó lórí burúkú obìnrin yẹn dalé ẹ̀rú fún ara ẹ̀ in another way orúkọ bàbá tí ò lè kúrò lórí kò lè kúrò ní picture ọ̀gẹ́ bọ̀bọ̀ yìí ó máa wà nínú memory ẹ̀ ni ẹ kàn lè rí kó ṣe lójú ayé but for me lọ́dọ̀ tèmi Lande ó ti tutù jù brother mi yeah ó ti tutù jù tó bá wáyè wá aago mi second number mi wà lórí bí call me má sọ fún ẹ bí mọ̀rúfù ṣe ń behave àwọn nǹkan tó yẹ kó ṣe àwa tún máa advice ẹ gẹ́gẹ́ bí brother inú mi dùn kó sì ní bàbá láyé Lande is a man ìgbà tí Lande jẹ́ ìmánu kan does it mean pé kẹ́nì kankan máa báyàwó ẹ̀sùn gẹ́ẹ̀tì ẹ̀ ẹ má sọ nǹkan tí máa bínú mi fẹ́ gbọ́ mi fẹ́ sọ̀rọ̀ ẹ mọ́ tẹ bá gẹ́ẹ̀tì ẹ ní onímọ̀ye ní 5 6 and 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wèrè ẹ máa sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ tabajọ dúró ta fèsì ara wa tí bá kọ 6 9 ló máa rí 9 ni wọ́n ń rí bọ̀ 6 lèmi rí 6 tèmi rí yóò correct lọ́dọ̀ tèmi 9 tí wọ́n wò yóò correct lọ́dọ̀ tiẹ̀ bọ̀ tó bá wá fi ọpọlọ tó bá gbé sí Lande ò ní right kankan láti kí ẹ gbàgbé Ìjẹ̀bú I understand you Ìjẹ̀bú brother mi God bless you Ìjẹ̀bú tí Ìjẹ̀bú bá wo kinní tó bá wò mí dáadáa ó lè má rántí mi mọ́ ó ti meet mi wọ́nà wọn kódà ó wà nínú yàrá pẹ̀lú mi ọ̀rọ̀ tí mò ń sọ yìí á ti lé ní 16 17 years mo fẹ́ kí Ìjẹ̀bú mọ̀ kó mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yòówù mọ̀ ó lè má rántí torí ń gbà yóò láì pé mi tí ìdánùgbọ̀n mi sí báyìí ìwọ àti àbúrò mi Sanyẹ̀rì lẹ́jọ́ wá bá mi nígbà tí mo wálé láti tó 17 years ní ọdún náà lọ́hùn tó bá pe Sanyẹ̀rì pé ààrẹ Almaroof sọ pé ẹni báyìí ẹjọ́ wá ni nígbà yẹn tẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iná yín jó bọ̀ díẹ̀díẹ̀ inú mi dẹ̀ dùn pé iná yín yẹn ó jó lọ sókè ni Ọlọ́run ní jẹ́ kẹ́ wálẹ̀ sórí Ìjẹ̀bú ẹ pé Portable direct 1-on-1 tó bá ṣe show fún is fine brother mi Àgbànàkí ẹ bá ọ̀bọ̀ èso tọrọ o ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo Portable tẹ́ ń filẹ̀ yẹn Portable máa padà ṣe nǹkan tí ò tọ́ ṣe mọ̀ pé ńgbà tó lọ bá àkọjà gbogbo alátúnbàjọba àtúnbà bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tá à ń bẹ̀bẹ̀ nítorí pé the love we have for him nítorí orin tó ń kọ tí wọ́n bá máa parí ìjà kódà di ọ̀la ẹni pọ́ọ̀rọ̀ yẹn wọnú ara wọn ni ó yẹ kí Lande ṣì máa gbé mú sókè pé láyé òun gangan ló yẹ kó wá Lande wá kó wá bẹ̀ àbá accept irú ẹ̀ kó lọ bá nílé ẹ̀ àgbàlagbò ní dọ̀bálẹ̀ fọmọdé o bọ̀ àbúrò mi má bínú
ó ti apologize but let me tell you ṣé ní ọ̀rọ̀ Portable tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wo ìwà tí bọ̀bọ̀ yìí ń wù àwọn kan wá ṣe mọ̀ pé èèyàn àwọn kan bọ́ sí bẹ̀rẹ̀ wọ́n ní nígbà tí Òṣùpá tó ń bú àgbàlagbà mo mọ ibi tọ́rọ̀ yẹn lọ o bó ṣe fẹ́ gbọ́ Òṣùpá ò bú àgbàlagbà o Òṣùpá ń kọ̀rẹ́ẹ̀tì àgbàlagbà ni gbogbo alárántí ìgbà tí Saheed Òṣùpá àti Pasuma tó ń bẹ̀rẹ̀ sí ní búra wọn mo ti sọ fún ẹ̀yin tẹ́ ẹ bá ń dá sí ọ̀rọ̀ olórin ẹ̀ kò ń wéèsì táìmù yín ni ẹ ti ní pọ̀rọ̀ tèmi ibi experience Ọlọ́run fún mi ṣókí tí bá ti sọ̀rọ̀ ẹ báyìí máa kú òun bẹ́ẹ̀ ni àwọn kan tẹ̀ bàtí oṣù kẹfà ó sì ń po ọ̀rọ̀ yẹn lọ orí ọ̀rọ̀ Mohbad ẹ̀ kú òun bẹ́ẹ̀ dọ̀la ọpọlọ táwa fi ń sọ̀rọ̀ ó yàtọ̀ oníkálukú wa náà mọ nítorí pé onímọ̀ yẹn máa sọ mi pé táwa bá wá bí báyìí àwọn ò wá bí báyìí láti ṣe kíni láti wá dòdòwò anybody. Òṣùpá KSO ọ̀rọ̀ tẹ́mi máa sọ fún ẹ máa send kíní sí ẹ ń sìn tí bá ti ṣe tó máa send ẹ sí Saheed Òṣùpá mo fi Ọlọ́run bẹ̀ mo fi aganjú mo fi gbogbo òòṣà tó wà ní ilẹ̀ Ìbàdàn mọ́ Ọ̀yọ́ gbogbo Ọ̀yọ́ in general mo fi bẹ̀ tí wọ́n bá mú Portable wá bá ẹ ò gbọ́dọ̀ jó wọlé o tó bá fẹ́ ṣe bẹbẹ fún dúró lẹ́nu géètì kó máa bá sọ̀rọ̀ anybody ni mo sọ anybody ṣáàjà bọ̀tọ̀ ló bú ẹ ó dẹ̀ kéré sí ẹ kódà Saheed Òṣùpá màá tún bẹ̀ ẹ́ gẹ́gẹ́ bí brọ́dà tèmi jẹ́ wípé kò tiẹ̀ máa fún ọ̀bọ ilé sí o kò lè máa fún ní òye o kò lè máa jalẹ́gba bọ̀bọ́ síta kó o dárúkọ ẹ̀ ó pọ́nlé ni o torí ó kéré gan àwọn bíi àwọn boys ló yẹ kó jáde fún Portable Portable is a very stupid guy kò lè gbọ́rọ̀ tí Jésù máa fi dé àwọn tó bá wá advice Portable ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ tètè ẹ yára ṣàṣà kẹ bá bọ̀bọ̀ yìí sọ̀rọ̀ nǹkan ṣe àdẹ̀fẹ́ kò gbọ́ ẹ wọ mi bọ̀ ọ̀nà tó ń gbà yí ògo parun ni ògo ẹ̀ ìgbà ó ní òní wọ mi pẹ̀lú irú situation yìí ó wá rí gbogbo èèyàn bú ó wá ta sí Saheed Òṣùpá lẹ́ni ẹlẹ́ni oyè òṣè bí abẹ nìkan kan Abíọ́dún lẹ́ni ẹlẹ́ni tó jókòó jẹ́jẹ́ Saheed Òṣùpá máa lè náà ìwọ lanu ẹgbàgbọ́ búbàdàn kó apologize dọ̀la ò ṣe rọ́dà mi ìkànnì ọgbọ́n ọlọ́sọ yẹn ipe kó wá sọ̀yọ̀ mo sọ́ngbà ẹ̀ mo ní tó bá ti rí ìyálé kó tó bá ti lọ́bẹ̀ tó lọ dọ̀bálẹ̀ pé màmá ẹ má bínú tí màmá bá bọ́ta pé gbogbo Ọ̀yọ́ ẹ dáríjì Portable mo jẹ́rìí ó ti tán kírú àwọn àtàtì ẹ̀jọ́ mọ́ màmá ìka máa sọ kí ìyá ẹ̀ kọ́ sọ̀rọ̀ lásán ìyálé kó tó lọ́yọ̀ kó kọ́ sọ̀rọ̀ ìṣẹ́jú kan lásán ní kí màmá ní ẹ dáríjì wọ́n máa dáríjì ni kó wá lọ Ìbàdàn o nídìí láti dọ́dọ̀ kábíyèsí Olúbàdàn àwọn ọmọ Ìbàdàn tó lẹ́nu ń bẹ̀ tó jẹ́ ògo Ìbàdàn tó bá ti bọ́ta tó bá ti sọ̀rọ̀ báyìí ó ti tán Portable ò mà bẹ̀bẹ̀ dé ní ìjọ tó tún bọ́ta ó bẹ̀bẹ̀ ó tún fi wọ́n pa àmìjàre kò níṣẹ́ mi tiẹ̀ náà Ọláìdé ó bẹ̀bẹ̀ ó tún fi wọ́n pa ẹjọ́ anytime tó bá ti rí show mi tó bá ti fly dọ́dọ̀ yín all I need is from you is share ẹ mọ nǹkan ṣe ní ṣe àti mo ní kẹ́ share yẹn nítorí pé mo fẹ́ káwọn èèyàn máa gbọ́ àṣàyàn èdè Yorùbá mo fẹ́ káwọn ọmọ wa máa sọ èdè abínibí Amẹ́ríkà ni mo wà bí ṣe ń bá yẹn sọ̀rọ̀ yìí mo wà nílùú Washington DC tí n bá bọ̀ tánú lé mi sìn para tí n bá start mọ́tò mi mo ti bẹ̀rẹ̀ òyìnbó ní nǹkan mi ta fẹ́ sọ ó ní mo fi ń sọ fún àwọn bàbá wa pé ṣé ẹ fẹ́ kí àṣà parun ni tẹ́ ẹ bá láwọn ọmọ Ọ̀yọ́ tá a bá ń ṣe mítìn kó mo fi kíní yẹn sọ láàrin kan lé ní mi ní sọ tá a bá ń ṣe mítìn kólóbó tẹ́ ẹ bá láwọn ọmọ Ìbàdàn tá a bá ṣe mítìn kólóbó òyìnbó yìí ni farafara. Hello Ìjẹ̀bú ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kàn yín o. tẹ́ ń gbọ́. ó ti yín kò kàn yín ọ̀rọ̀ tó màtá tó wà nílẹ̀ yìí ò tí kàn yín o tẹ́nẹ̀ ń dábàá ń pé ẹ pa láṣẹ
ẹ má wọrí ẹdígbà pé kọ́ba ni mí ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe òkò kan yín o. ṣé ń gbọ́ ó ti eyín. ṣé tún gbọ́. dárútú lẹ̀ ẹ̀yin tó ẹ̀kẹ́tẹ̀ ẹ̀fẹ́ kó yá àlàyé ẹ má bínú ọmọ ìyọmọ yín ni o ẹ tún fẹ́ fi kún ni ẹ fẹ́ dákun ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe ẹ sámọ̀ pé mi ò gbàgbó ẹ sámọ̀ pé à ń kọ́. Ọlọ́run ọba o. ṣe rí i pé àáfàá sọ̀rọ̀ òjò kù. ní o máa pe òṣùpá ò lè dá lóhùn láyé àwọn ọ̀dà ẹgbẹ́ ẹ̀ mọ dìmánà yẹn àtijọ́ jókòó òṣùpá ní ó ní almaruf ẹ mọ̀ yí pé táwọn èèyàn bá ń bu yín ó ní tẹ́ ẹ bá ti wo kọ́mẹ̀ntì èèyàn yẹn ẹ wá kílìkì sórí píkṣọ ẹ tẹ́ bá ti wá wò ó tẹ́ ti wò ó ẹ ti rí pé kò ṣe tẹ́ lè dá lóhùn bọ́yá tó bá gbé dání tẹ́ rí pé ilé ìjọ ẹni tí wọ́n lè fúlé sí ó ní irú wọn ni kẹ́ máa reply kọ́mẹ̀ntì wọn. èyí náà gbọ́ o ìjẹ̀bú tó ṣe advice ẹ̀ lánàá rẹ o ṣé ń gbọ́. ẹ lo ìjẹ̀bú ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kàn yín o. ṣé ń gbọ́. ó ti eyín kò kàn yín ọ̀rọ̀ tó màtá tó wà nílẹ̀ yóò ti kàn yín o tẹ́nẹ̀ ń dábàá ń pé ẹ pa láṣẹ. ṣé ń gbọ́. ẹ má wọrí ẹdígbà pé kọ́ba ni mí ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe òkò kan yín o. ó ti eyín dárútú lẹ̀ ẹ̀yin tó ẹ̀kẹ́tẹ̀ ẹ̀fẹ́ kó yá àlàyé ẹ má bínú ọmọ ìyọmọ yín ni o ẹ tún fẹ́ fi kún ni ẹ fẹ́ dákun ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe ẹ sámọ̀ pé mi ò gbàgbó. ṣé ń gbọ́. ẹ sámọ̀ pé à ń kan mọ́ ti gé tí mi lọ mi gbọ́ ọkàn ọ̀rọ̀ owó nìkan ló bá mi o ẹ̀gbọ́n mi ò gba ṣíṣí lọ́wọ́ yín rí o ṣíṣí yóò jábọ́ sí mi lọ́wọ́ rí ẹ láhùn. ẹ̀gbọ́n mi ò ẹ sámọ̀ pé mo gbẹ́ báyìí mo jẹ lára yín máa expect báyìí gé sílè kan àbí eyín kan jẹ ti bọ́lẹ̀ lára yín rí màá sì fi hàn expect yín ẹ yọrí ẹ tẹ orí náà advice náà lè fún mi. ṣé rí bọ̀bọ̀ yìí nǹkan tó ń ṣe Portable bó ṣe máa sọ pé olórin alágbe ni ṣe rí alágbe Portable ó ti kọjá level pé ó ń kọrin àwọn èèyàn alágbe ni olórin gẹ́gẹ́ bá yẹ mọ̀ láti lẹ̀ eléyìí ti kúrò nínú alágbe ó ti di ẹ̀rọ ọ̀fọ̀ ẹ̀ this boy ó nídìí láti jẹ́ pé kán set up kán fún ní factory reset ìjẹ̀bú tó tún gbìjẹ̀ pé òun pa láṣẹ ló ń bá wí yẹn ṣérù yẹn làwọn máa sọ ìjẹ̀bú tó súnmọ́ la máa sọ ó possible kó ní kò kàn yín o ó possible kó ní àdàrúmọ́rù kò kàn yín o àbí kò bu èmi tí ẹ̀ ń dúró dé torí ibi ṣe máa sọ mọ́ òkú tí kò rí kíní mi kò tẹ̀ bú èmi náà torí ọ̀rọ̀ ẹ̀ pọ̀ lẹ́gan Portable ayé bọ̀bọ̀ yẹn ó ti sún sóde àdẹ gbàdúrà káyé ẹ bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rí nǹkan tá a máa ṣe fún bọ̀ yẹn bó ṣe pa bọ́ kò ó ṣe pé wọ́n máa nà pa tó bá wá sọ̀yọ̀ tí bá wà níbẹ̀ tí bá rí màá ní kó mú kó so ọwọ́ ẹ̀ méjèèjì kó so kó wá fún ní bíi 24 stroke of cane irú yẹn tó a bá lọ sí police station 2 fight náà máa pè kò sẹ́wọ̀n ẹ̀ kò sí ẹ̀wọ̀n ọdún ẹ̀ tọ́lọ́pàá bá ní kí ló ṣẹlẹ̀ orí àgbàfin adẹ̀báwí kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ tì mí mọ́lé 2 fight ní anywhere láti mọ̀ even lu òyìnbó 2 fight ní orí àgbàfin awakọ̀ rẹ̀ ti brain ẹ̀ ẹ̀mọ́ táwọn ọmọ ṣáàtì gọ̀ gbogbo ilẹ̀ ti mọ̀ tó bá ti mú kànáà yẹn òun ò tí ì mú dé stage Coma Jones tó ti yé àwọn oògùn wọn wà lọ́wọ́ àwa náà kàn la máa fi sí wọn mú orí ẹ̀ máa pé lójú ẹsẹ̀ tó bá ti ṣátán ẹni wọn máa yẹ báyìí tó máa fẹ́ lọlẹ̀ wọ́n ń ṣubú o bó ṣe fẹ́ gbọ́ tẹ́ ẹ bá ti rírun ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ẹ wá ọwọ́ ìṣẹ́ márùn-ún yẹn jẹ́ kó pé ẹ má fún wọn gbanú o ẹ kó bò wọ́n níbí ìmọ̀ etí brain ẹ máa reset lọ́wọ́ kan ni nǹkan tí Portable need nìyẹn mo fọlọ́ ń búra ṣé wàá rí ọ̀rọ̀ tí mo ń sọ lórí ọ̀rọ̀ Ọ̀ṣuntọ́lá mo ti rántí orúkọ ẹ̀ dáadáa mo máa tó máa ń ṣòwò ẹyọ tí mo sọ̀rọ̀ ẹ̀ ń jẹta mi ò bú o ọ̀rọ̀ kan wà tí mo fò nínú ọ̀rọ̀ yẹn which is ibi tí mo ti ẹ má bínú ẹ̀yin ará Ẹ̀gbá ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ kọ́dọ̀ bí aláya gbogbo wa wọ́n ní Lísàbí wọ́n ló kógun lọ Ọ̀yọ́ Lísàbí ò kógun lọ sọ́yọ́ Lísàbí dìfẹ́ǹdì ìlú ẹ̀ nínú ìlú ẹ̀ ni gbogbo ẹ̀dá ẹ lọ wádìí ẹ lọ pa àwọn tó ń sọ ọ̀tọ̀ kọ́ sọ fún yín
kí ló dẹ̀ fà á bàbá aláàfin àwọn ọba àjàgbó ó dàbí pé ọba kìnínní náà pé ṣé àólẹ̀ ni àbí kọ́ran ọba kòso ní ọdún yẹn Ẹ̀gbá ó yẹ kẹ́ ẹ mọ̀ because history tó dáa ni ibi tí aláàfin lu awọ agbára dé nígbà náà tí obìnrin bá fẹ́ jábàálẹ̀ lẹ́gbàá screenshot àárí yìí torí mo mọ nǹkan tí mo sọ tí obìnrin bá fẹ́ jábàálẹ̀ lẹ́gbàá àwọn bàbá wa lu owó agbára débi pé wọ́n máa kó wọn Ọ̀yọ́ náà ti máa ń jábàálẹ̀ fún wọn kó tó má rì ẹ lọ wádìí ọ̀rọ̀ tí mo sọ yìí prophet ibẹ̀ tó ti sọ̀rọ̀ yẹn bọ̀ kò yé yín pé ṣèbí Lísàbí dúró gbìjà rẹ̀ ó gbara wọn lọ́wọ́ Ọ̀yọ́ Lísàbí never step in Ọ̀yọ́ town Lísàbí attack àwọn ará Ọ̀yọ́ tó wá bá wọn nínú ilẹ̀ Ẹ̀gbá wípé eléyìí ti tó ó tó gẹ́ alùbàtàkì dárin ó rẹ̀ ṣẹ́gun wọn torí ìlú bàbá ẹ̀ ló wà bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn so táwa bá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá the history táwa ń sọ àwọn ò sọ history àgbélẹ̀rọ Wikipedia táwọn èèyàn kọ tó ní kálukú kọ ṣe bẹ́ẹ̀ lọ́mọ Ọ̀yọ́ kan tó jáde tó ní orúkọ ọmọ ìlú mi God bless you mi ìrántí àbúrò mi yẹn ó sọ ó ní kọ́ lọ wo orí Google sìn wọ́n ti ń yọ orúkọ Aláàfin kúrò láwọn because God so good inú mi dùn ọwọ́ adé kábíyèsí o brother mi kàwé engineer tó kàwé tó péye ni so gbogbo ẹ máa wà corrected Ifẹ̀ àtọ̀yọ́ ò ní jà èmi àrẹ Almaroof ọmọ Ilé-Ifẹ̀ ni mi kódà wọ́n ti júwe ilé bàbá wa fún mi nílé Ifẹ̀ so kẹ́ stop sọ bẹ́ẹ̀ ẹ kàn bẹ àwọn eléwì tó máa bú àwọn ọba tó yẹ pé tó bá ti gbẹ́ ní ti àbàtọ̀yọ́ wọ́n máa fi pa ni idiot àjànàkú yẹn náà wọ́n máa fi pa ni gbogbo wọn báyìí wọ́n máa fi pa wọ́n máa fọ bàálù tiwa pa bọ́ eléwì tó wà lọ́yọ̀ kọjá bẹ́ẹ̀ o but nítorí pé kí ni wọ́n ní respect wọn ní ever bú ọ ní láyé bọ́ ẹ lè wọ́ọ̀ṣà Aláàfin ìyẹn ti lọ bọ́ ẹ tí ò bá mọ̀ ní ìgbà yẹn ọ̀rọ̀ yẹn ni mo sọ rí pé mo ń mú mọ́ra wọn ni Lísàbí gbòǹgbò àkàlà kò ever kọ ogun lọ sọ́yọ́ ó defend àwọn ọmọ ogun ẹ̀ nílùú bàbá ẹ̀ pé irọ́ ẹ̀ ní kóyàn kankan kó ń bì ó rẹ̀ ṣe kí ni ó borí Ọ̀yọ́ nílùú bàbá ẹ̀ ni kì í ṣe pé kógun lọ ní Ọ̀yọ́ ó dúró pẹ́ ní time tẹ́ bá ti tún fẹ́ wá kó àwọn omidan àwọn ọmọge wa tó ń kó wọn lọ ń jábàálẹ̀ wọn lọ́yọ́ ni ẹ lọ wò ẹ béèrè tán